A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ìjọba àpapọ̀ ti padà gbé ìgbésẹ̀ láti gba ọlọ́fintótó external auditor láti wádìí n2.7 trillion owó àyọkúrò ìrànwọ́ epo tí iléeṣẹ́ NNPCL ń béèrè tako ìjọba àpapọ̀. Ọlọ́fintótó tí wọn kò tíì ṣe àfihàn yìí ni yóò ran iléeṣẹ́ Auditor General ìjọba àpapọ̀ lọ́wọ́ láti mọ ojúlówó iye gbèsè tí ìjọba jẹ iléeṣẹ́ NNPCL. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn oṣù 5 tí wọ́n ti ń gbèrò rẹ̀ níbi ìpàdé ìgbìmọ̀ olóṣooṣù ti Federation Allocation Account (FAAC) nínú oṣù kẹrin ọdún 2024. n6 trillion ní NNPC kọ́kọ́ pe gbèsè tí ìjọba jẹ. Lẹ́yìn àtúpalẹ̀ láti iléeṣẹ́ ọlọ́fintótó KPMG ni wọ́n ṣe àdínkù rẹ̀ sí n2.7 trillion. Ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2023, lẹ́yìn wákàtí díẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu kéde wípé kò sí ìrànwọ́ epo mọ́, ni ọ̀gá àgbà fún NNPC Mele Kyari sọ fún akọ̀ròyìn wípé ìjọba àpapọ̀ ṣì ń jẹ NNPC ní n2.8 trillion owó ìrànwọ́ epo tí wọ́n ti ná lórí epo. Ó ní lẹ́yìn àgbékalẹ̀ n6 trillion ní ọdún 2022 àti n3.7 trillion ní ọdún 2023, àwọn kò tíì rí kọ́bọ̀ gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Èyí túmọ̀ sí wípé nínú owó tó ń wọlé fún wọn ni àwọn ń yí mọ́ fi san ìrànwọ́ epo. Ìdí nìyí tí àwọn fi ń retí kí ìjọba dá owó wọn padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó lé ní 100 àwọn onílé ní agbègbè Láfíàjì, ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà, ìpínlẹ̀ Èkó tí wọ́n ti ń gbé ìgbésẹ̀ ìlànà òfin tako ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń pín ìwé àkíyèsí ilé wíwó demolition notice fún wọn kí wọ́n fi ilé wọn sílẹ̀ fún iṣẹ́ àkànṣe ojúnà márosẹ̀ Èkó sí Calabar tí wọ́n ń ṣe lọ́wọ́. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná láti ọ̀dọ̀ àwọn onílé ní ìjọba ìbílẹ̀ Etí-Ọ̀sà. Àwọn wọ̀nyí fi ẹ̀sùn kan mínísítà fún iṣẹ́ Dave Umahi wípé ó tàpá sí ojúlówó ẹ̀tọ́ wọn fún àǹfààní àwọn olóṣèlú kan. Nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ti ṣàlàyé wípé gbogbo ìgbésẹ̀ tí ó yẹ kí àwọn gbé bí wọ́n ti ra ilẹ̀ wọn ni àwọn gbé, àti ní ti kíkọ́ ilé, òye gbogbo rẹ̀ ló yé wọn. Àwọn gba ojúlówó ìwé ẹ̀rí láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó àti ọ̀dọ̀ ẹbí Ọjọ́mu tí wọ́n ti ra ilẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ológun KOAS Lieutenant General Taoreed Lágbájá ṣe àtẹnumọ́ wípé iléeṣẹ́ ológun kò ní fi ààyè gbà kí ẹnikẹ́ni sọ wọ́n di irinṣẹ́ láti da ìṣèjọba tiwantiwa rú lórílẹ̀-èdè. Lágbájá sọ èyí ní ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìṣíde àpapọ̀ ìpàdé ìpele kejì àti ìkẹta KOAS fún ti ọdún yìí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé irúfẹ́ ìpè bẹ́ẹ̀ fún ìgbàjọba ológun wá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè tí ìrírí ìṣèjọba ológun kò ṣojú wọn rí. Ọ̀gá ológun ní iléeṣẹ́ ológun kò tíì ṣetán àti pàdánù ààyè tuntun tí wọ́n fi ìrora rí láti bíi ọdún 25, bí ó ti ṣe àpèjúwe ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára tí ó wáyé láìpẹ́ yìí lórílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìṣínilétí eye-opener. Ó ní ẹ̀kọ́ pàtàkì tí ìfẹ̀hónúhàn yìí kọ́ wa ni wípé ebi àti ìṣòro ààbò lè yọrí sí fàákàjà ńlá. Lágbájá ní ìṣẹ̀lẹ̀ mìíràn tí ó wáyé níbi ìfẹ̀hónúhàn ni ó ti ìpè fún ìṣèjọba ológun tí kò lẹ́tọ̀ọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé èyí ń wá láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ tí wọn kò ní ìrírí ìṣèjọba ológun àti ìgbìyànjú àwọn akọni orílẹ̀-èdè tí wọ́n ń ṣe ìjọba lọ́wọ́lọ́wọ́ láti gbé orílẹ̀-èdè dé ipò tí ó wà lónìí. Fún ìdí èyí, gẹ́gẹ́ bí olórí ológun, ìdáhùn òun ni wípé àwọn kò fẹ́. Lágbájá ní lẹ́yìn ẹ̀kọ́ tí àwọn ti kọ́ níbi ìfẹ̀hónúhàn tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé, àwọn kò ní kùnà láti gbárùkù ti ètò ààbò nìkan ṣùgbọ́n pẹ̀lú oúnjẹ àti ìgbáyégbádùn ará ìlú.
Ó ní àìpẹ́ yìí ni ikọ̀ ológun pèsè ààbò fún àwọn àgbẹ̀ ní àwọn agbègbè tí iṣẹ́ ọ̀gbìn ti wọ́pọ̀ jùlọ ní ẹkùn àríwá sí ìlà-oòrùn, àríwá sí ìwọ̀-oòrùn àti gbùngbùn àríwá, kí ìdíwọ́ má baà wà fún ìpèsè oúnjẹ tí yóò lè ní ipa lára orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjàmbá ìṣẹ̀lẹ̀ ajínigbé túbọ̀ ń tẹ̀síwájú ní ẹkùn gúúsù ìlà-oòrùn. Ọ̀sẹ̀ kan ò lè kọjá kí ó má sí ìṣẹ̀lẹ̀ ajínigbé láàrin ìpínlẹ̀ 5 tí ó gbé ẹkùn yìí ró. Ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ni ó jẹ jáde lórí àwọn arìnrìn-àjò tí wọ́n ń kó sọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n ń kó wọn wọ inú igbó lọ tọ́jú pamọ́ bí wọ́n ti ń béèrè fún owó ìdásílẹ̀ lọ́wọ́ àwọn ẹbí wọn. Àwọn tí wọ́n jí gbé mìíràn ní orí ṣe lóore tí wọn kò bá ìṣẹ̀lẹ̀ yìí lọ lẹ́yìn tí wọ́n san owó. Àwọn wọ̀nyí a máa ní àǹfààní àti ṣàlàyé ìrírí wọn lákàtà àwọn ajínigbé, ṣùgbọ́n àwọn mìíràn ni wọ́n ṣekú pa lẹ́yìn tí wọ́n san owó tán, tí òkú àti ohun ìní wọn a máa tàfàlà sínú igbó tí wọ́n fi wọ́n pamọ́ sí. Àwọn igbó wọ̀nyí ti wá di ibi àìwọ̀ fún àwọn ará abúlé, bí àwọn kan ṣe sọ ọ́ ní Igbó Sambisa. Àwọn agbègbè mìíràn ni aráàlú ti sá kúrò. Àwọn tí kò ríbi gbà lọ ni wọ́n ń gbé pẹ̀lú ìfòyà. Ìgbésí ayé ti wá di ìnira. Kò sí abúlé kan ní ẹkùn yìí tí kò ní ohun kan tàbí méjì láti sọ lórí ìṣòro ajínigbé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wọ igbó yìí láti ṣe ìkọlù. Nígbà mìíràn, wọn a máa ní ìfijúrinjú ìbọn pẹ̀lú wọn. Àwọn mìíràn ń pè wọ́n ní agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀, unknown gunmen, nígbà tí àwọn mìíràn ń pè wọ́n ní Fúlàní darandaran tí wọ́n ti gba inú igbó àti aginjù ilẹ̀ Ìgbò. Ètò ààbò gba ọ̀rọ̀ ọ̀tọ̀ lẹ́yìn tí gómìnà Alex Otti gba ipò, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ẹnu ọjọ́ mẹ́ta yìí ti tako ìgbésẹ̀ ìjọba láti gbógun ti ìṣòro ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Kaduna ti rọ àwọn olùgbé ibi tí ẹ̀kún omi wọ́pọ̀ sí kí wọ́n yẹra lọ agbègbè tí ìjọba ti pèsè sílẹ̀ fún wọn. Ìmọ̀ràn yìí wáyé lẹ́yìn ẹ̀kún omi tí ó gba ilé tí ó lé nígba ní agbègbè Sabongeri àti ìjọba ìbílẹ̀ Zaria ní ọjọ́ Ajé. Akọ̀wé àgbà fún àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì Katsema ní ìpínlẹ̀, Dókítà Usman Nayatu Mazadu, ni ó ṣe ìpè yìí níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lálẹ́ àná. Ó ní ìjọba ìpínlẹ̀ ti gbé ìgbésẹ̀ láti wá ojútùú sí ìṣòro tí ẹ̀kún omi ń dá sílẹ̀. Lára rẹ̀ ni àtúnṣe kòtò ìdaminù àti ìtanijí fún ará ìlú. Hayatu Mazadu ní pẹ̀lú gbogbo ìkìlọ̀ àti àsọtẹ́lẹ̀, àwọn olùgbé kan kọ̀ láti yẹra kúrò tí ó yọrí sí ìparun ilé tí ó lé nígba ní gbogbo agbègbè tí ẹ̀kún omi ti ṣe ìjàmbá. Ó wá rọ àwọn olùgbé, pàápàá jùlọ àwọn àgbẹ̀, kí wọ́n lo àǹfààní yìí fún ààbò wọn, kí wọ́n kọjá sí ilé tí ìjọba ti pèsè fún wọn láàrin ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti ń ṣa ọmọ ẹgbẹ́ wọn jọ káàkiri orílẹ̀-èdè láti fi ìṣọ̀kan wọn hàn sí ààrẹ ẹgbẹ́ Joe Ajaero bí ó ti ń gbáradì láti fèsì sí ìpè láti iléeṣẹ́ ọlọ́pàá. Ọ̀sẹ̀ tí ó kọjá ní igbákejì kọmíṣánná ọlọ́pàá ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ Adamu S. Muazu bu ọwọ́ lu lẹ́tà tí wọ́n fi ránṣẹ́ sí Ajaero bí wọ́n ti ṣe ìkìlọ̀ wípé bí ó bá kọ̀ láti yọjú lè yọrí sí àfipámú. Ṣùgbọ́n Ajaero nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ láti iléeṣẹ́ Falana Chambers dá wọn lóhùn padà wípé oníbàárà wọn kò ní ààyè lọ́wọ́lọ́wọ́ láti fèsì sí ìpè wọn, kí wọ́n fi ìpàdé wọn sí ọjọ́ mìíràn, ọjọ́ 29 oṣù kẹjọ, bí àjọ òṣìṣẹ́ ṣe pè fún àgbájọwọ́ èsì láti ọ̀dọ̀ gbogbo ẹ̀ka ẹgbẹ́ wọn yòókù. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ẹ̀ka wọn, ni wọ́n ti darí kí wọ́n kórajọ sí olú iléeṣẹ́ wọn. Láti ibẹ̀ ni wọ́n ó ti wọ́de lọ olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ oníkálukú wọn. Èyí ni wọ́n gbèrò láti fi ṣe ìfẹ̀hónúhàn tí àjọ òṣìṣẹ́ ṣe àpèjúwe rẹ̀ ní ìgbìyànjú àti kó àwọn adarí wọn láyà jẹ kí àwọn òṣìṣẹ́ Nàìjíríà má baà lè fọhùn mọ́. Àjọ òṣìṣẹ́ tẹnu mọ́ pàtàkì ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́, ṣùgbọ́n ṣe ìkìlọ̀ wípé ìyanṣẹ́lódì aláìlópin jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà yóò wáyé bí iléeṣẹ́ ọlọ́pàá bá gbìyànjú àti fi Ajaero sí àhámọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Sun tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 4
ni ó ti rí ẹ̀wọ̀n he látàrí wípé wọ́n ṣe ayédèrú ìwé-ẹ̀rí ìgbéyàwó tí ó lé ní 2,000 láti fi ran àwọn kan lọ́wọ́ gbé ní orílẹ̀-èdè United Kingdom ní ọ̀nà tí kò bófin mu. Lánàá ní ilé-ẹjọ́ Woolwich ní ìlú London rán Abraham Aládé Ọlárótìmí Onífádé 41 years, Àbáyọ̀mí Adérìnsóyè Ṣódípọ̀ 38 years, Nọ́símọ́t Mojísọ́lá Gbàdàmọ́sí 31 years àti Adékúnlé Kàbírù 54 years lọ ẹ̀wọ̀n. Ilé-ẹjọ́ ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin wà lára ẹgbẹ́ ọ̀daràn tí wọ́n ń gba ọ̀nà ẹ̀bùrú fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 2019 sí ọdún 2023. Wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ ayédèrú ìwé-ẹ̀rí ìgbéyàwó láti Nàìjíríà àti àwọn ayédèrú mìíràn fi gbé lẹ́sẹ̀. Ìwádìí láti Home Office ní UK àti ìpínlẹ̀ Èkó ṣe àfihàn ayédèrú ìgbéyàwó tí ó lé ní 2,000. Ọ̀gá àgbà fún àjọ alámòjútó ìwé ìrìnnà Paul Moran ní ẹgbẹ́ yìí ní lọ́kàn láti tàbùkù sí ẹnu ibodè wọn nítorí owó. Ìdájọ́ sì ti dé bá wọn báyìí. Ó ní àwọn yóò tẹ̀síwájú láti mú ààbò le dọindọin sí ẹnu ibodè wọn. Onífádé láti Gravesend ní Kent àti Ṣódípọ̀ láti Manchester ni wọ́n gba ẹ̀wọ̀n ọdún 6 àti 5. Gbàdàmọ́sí láti Bolton gba ọdún 6 nígbà tí Kàbírù láti London gba ẹ̀wọ̀n oṣù 9. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.